Ṣé ẹ rántí ẹ̀yin tẹ́ ẹ bá ń bá wa lọ lórí ìkànnì yìí, a mú wá fún yín wípé K1 The Ultimate ó ti gbé ìjọba ìpínlẹ̀ Ògùn lọ sílé ẹjọ́ pẹ̀lú àwọn èèyàn mẹ́rin kan ní ìdílé ọlọ́mọọba Fúsẹ̀ngbúwà lórí awuyewuye tó ń súyọ lórí jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde. Ṣùgbọ́n tuntun tá a wá gbọ́ báyìí òun la ní ká mú wá fún yín láti wá fi tó yín létí gẹ́gẹ́ bí ìṣe wa àti bẹ́ẹ̀ ti mọ̀ wípé ohun tó bá ń lọ, ohun tó bá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé, òun náà ni a mọ́ mú wá fún yín láti lè jẹ́ pé kẹ́yìn náà mọ bí ṣe ń lọ, kí ẹ sì lè bá wa dá sí i ká lè mọ èrò àti ìwòye titi yín lórí ìkànnì yìí. Ohun tí ó wá ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ó ní ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń bi wọ́n léèrè wípé ẹ gbọ́ kí ló ń lọ, kí ló ń ṣẹlẹ̀, kí nìdí tí ẹ fi dá àwọn ìgbìmọ̀ ní ìdílé Fúsẹ̀ngbúà tí ọpọ́n jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde súnkàn tẹ́ fi dá wọn lọ́wọ́ kọ́ wípé wọn ò gbọ́dọ̀ tẹ̀síwájú mọ́ o nínú ìgbésẹ̀ láti yan ọmọ oyè fún àwọn ìgbìmọ̀ afọbajẹ nílùú Ìjẹ̀bú-Òde. Àwọn nǹkan tá a fẹ́ mú wá fún yín rèé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n sọ lórí rẹ̀ àti èrò àti ìwòye àwọn èèyàn a mú wá fún yín tí a sì jọ gbọ́ àti kókó ọ̀rọ̀, òdodo ọ̀rọ̀ nípa pé K1 The Ultimate ó gbé ìjọba lọ sílé ẹjọ́. Ẹ jẹ́ á gbọ́ kí a sì mú wá fún yín, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa, tí a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sì mú wá bó sì tẹ̀ wá lọ́wọ́. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣèlérí pé kò ní sí ojúsàájú tàbí ọ̀rọ̀ òṣèlú nínú yíyan ọba tuntun fún ipò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tí kọmíṣánná fétò oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ nípìnlẹ̀ náà Honorable Ganiu Hamzat tó ṣojú fún ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí ní ìlú Abẹ́òkúta. Gómìnà jẹ́ kó di mímọ̀ níbi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Òkèmọ̀sán pé gbogbo ìlànà tó bá tọ́ lábẹ́ òfin yíyan Àwùjalẹ̀ Ìjẹ̀bú ni ìjọba yóò tẹ̀lé láti rí i pé kò sí awuyewuye lẹ́yìn tí àwọn bá yan Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú tán. Ìpàdé ọ̀hún tó wáyé pẹ̀lú àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ògùn, àwọn alákòóso ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde tó fi mọ́ àwọn olórí ẹbí Fúsẹ̀ngbúà àti àwọn ìgbìmọ̀ ìṣàkóso jíjẹ ọba Àwùjalẹ̀. Níbi ìpàdé náà ni wọ́n ti fẹnu kò lórí ọ̀nà tí wọ́n lè gbà láti fi yan Àwùjalẹ̀ tuntun tí kò ní mú awuyewuye dání, tí kò ní di wípé àwọn ọmọ ọba wọ́n ń gbéra wọn lọ sílé ẹjọ́, wọ́n ń pera wọn lẹ́jọ́ lẹ́yìn tí a bá ti jẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde tán. Nígbà tó ń bá àwọn akópa sọ̀rọ̀, Dàpọ̀ Abíọ́dún ó sọ ìdí tí ipò Àwùjalẹ̀ fi ṣe pàtàkì nínú àṣà, ìtàn àti iyì níní fún ilẹ̀ Ìjẹ̀bú àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀.
gómìnà sọ pé ohun tó gbẹgẹ́ tó sì gba ìkíyèsára gidigidi ni yíyan ọmọye fún ipò tó ṣí sílẹ̀ náà. Ó ní gbogbo ètò láti yan ọmọ oyè ni kò gbọdọ̀ ní kọ́lọ́fín nínú, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn tó fi mọ́ aráàlú ní ohun gbogbo gbọdọ̀ hàn sí kedekede kí wọ́n rí i wípé kò sí àfirúnilójú kankan tàbí arúmọjẹ nínú ìgbésẹ̀ tí wọ́n fi yan Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bó ṣe wí, bó tilẹ̀ jẹ́ pé ipò Àwùjalẹ̀ ṣòfò, síbẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn kò ní kánjú láti yan ọmọye láì tẹ̀lé ìlànà àti ètò tó yẹ. Bẹ́ẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún wí. Ó wáá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àti aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì dẹ́kun láti máa gbé ìgbésẹ̀ tí kò sí lábẹ́ ìlànà àti ètò àwọn alákòóso lórí yíyan Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú. Gómìnà ṣèlérí pé gbogbo ètò tó rọ̀ mọ́ yíyan ọmọye náà ni wọn yóò ṣe lábẹ́ òfin tó wà nílẹ̀ yìí tó fi mọ́ òfin oyè jíjẹ ti ọdún 2021. Ó ní èyí ń sọ nípa ojúṣe, agbára àti ìgbésẹ̀ àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ oyè jíjẹ káàkiri ìpínlẹ̀ Ògùn. Dàpọ̀ Abíọ́dún ní àwọn ní láti bọ̀wọ̀ fún ìlànà, ètò àti òfin tó ti wà lójú ìwé láti dènà gbogbo ọ̀rọ̀ ilé ẹjọ́ tó lè dìde lọ́jọ́ iwájú nítorí oyè jíjẹ. Gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe sọ, òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn, léyìí tí wọ́n ń rọ àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn bẹ̀rẹ̀ láti inú ẹbí Fúsẹ̀ngbùà tó fi mọ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n bá yàn láti inú ẹbí Fúsẹ̀ngbùà láti yan àwọn ọmọye nínú àwọn ọmọ ọba tí ó bá fìfẹ́ hàn láti dé orí ipò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú, pé kí wọ́n ṣe sùúrù o, kí wọ́n sì fi ìlànà àti ìgbésẹ̀ òfin nípa jíjẹ oyè pé kí wọ́n fi sọ́kàn, kí wọ́n sì jẹ́ kí gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé kí wọ́n jẹ́ kó hàn sí gbogbo àwọn ọmọ ọba pátá nídìílé Fúsẹ̀ngbùà àti aráàlú kí kinní ọ̀hún kó lè bá a lọ bó ṣe yẹ kó lọ, kó sì má bàa sí awuyewuye lẹ́yìn tí wọ́n bá ti yan ọmọye tán. Bákan náà ó ní ó jẹ́ kó yé wa wípé ìjọba ìpínlẹ̀ Ògùn kò ní fi ọ̀rọ̀ òṣèlú tàbí ọ̀rọ̀ agbára tàbí ka ipò pé kí wọ́n fi yan ọmọye, pé gbogbo tí ó bá yẹ káwọn ṣe nínú ìlànà àti ìwé òfin pé ni àwọn tẹ̀lé láti má jẹ́ pé kí wàhálà kó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ó náà ni ẹ̀gbọ́n tí a mú wá fún yín yẹn. Orí àwọn èèyàn wá fi èrò àti ìwòye tiwọn wọ́n fi ṣọwọ́ lórí ọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ tí ó sọ yìí. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a gbọ́ ohun tí àwọn èèyàn wí, ohun tí àwọn èèyàn sọ. Nasiru Jimoh àwọn ní if Wasiu Ayinde not interested again, another thing nìyẹn. Grace Peculiar àwọn ní Emilọ́kàn will impose K1 on the throne. Ọdúnlámì Solomon àwọn ní ẹ má fi àyè sílẹ̀ fún onígbéraga àti ọ̀bàyéjẹ́ ènìyàn láti dé orí ìtẹ́ Àwùjalẹ̀ o. Ọmọ́táyọ̀ Adébáyọ̀ àwọn ní àfi tí ẹ ò bá fẹ́ du ipò kankan mọ́ ní Nàìjíríà yìí torí àṣẹ tí Emilọ́kàn bá pa ni gbogbo yín máa tẹ̀lé. Agbára ló ń sọ̀rọ̀, owó ló ń sọ̀rọ̀, àṣẹ ló ń sọ̀rọ̀, ipò ló ń sọ̀rọ̀. Àfi tí gbogbo nǹkan wọ̀nyí kò bá sí lọ́wọ́ Emilọ́kàn ló kù. Lẹ́yìn Ọlọ́run Emilọ́kàn ni o. Ṣé Ifá ti ń gba àbẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Ọmọ́táyọ̀ Adébáyọ̀ nìyẹn. Ọlámídé Olúyọrí àwọn ní ẹ ṣe ire kó dára o, ẹ ṣe ire kó dára ẹ̀yin tí ayé kàn, ẹ ṣe ire kó dára. Okay? Adéwálé Olómitútù wọ́n ní in my country Nigeria, let's wait and see what will happen on Àwùjalẹ̀ story. Igu Abe àwọn ní this issue is very delicate one. I saw a big error by the previous Oba conferring
olórí ọmọọba on a disputed person who has now been disowned by the other princes. This issue should have been challenged in a law court then, rather than worshiping him. This is a good lesson to our obas not to just convert chieftaincy titles on anybody without looking at the title and the implication of such title on the history of the concerned town. Awujale Adetona is gone, but the problems he created through greedy or coercion linger on. If care is not taken, it may take longer years to have a new Awujale. Gẹ́gẹ́ bí ìwòye Igu Abe nìyẹn, ọmọọba Sótànwá Àdàbà wọ́n ní ká sọ̀rọ̀ síbi tó yẹ, ìjọba kò lẹ́tọ̀ọ́ láti yan ọmọọba sípò. Ìdílé tí ọba kàn ni yóò mú àwọn ọmọọba wá, tí àwọn afọbajẹ yóò tọ ọ̀nà tí wọ́n máa fi mú ọmọọba tó tọ́. Lẹ́yìn èyí ni orúkọ ọmọọba yóò wá lọ sí ọ̀dọ̀ ìjọba gómìnà nípasẹ̀ kọmíṣánná fún ètò jíjẹ oyè nípínlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọọba Sótànwá nìyẹn. Kẹ́hìndé Ọláìyá àwọn ní ọba kò bá dára o kí ẹ má tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ náà. Alápé Bọ́ládé wọ́n ní give and take ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ má tàn wá. Akórèdé Adégbọlá Kazeem àwọn ní wàláì tí ẹ bá yan Wàsíù Àyìndé, gbogbo àwọn alálẹ̀ ló máa kọ̀yìn sí yín tí eku kò ní ké bí eku, torí ìwà rẹ̀ kò yẹ ní ipò ọba, kò ní ìwà ọmọlúàbí rárá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Akórèdé Adégbọlá Kazeem nìyẹn. Àwọn èèyàn pọ̀ tí wọ́n ń fi ọ̀rọ̀ àti ìwòye tí wọ́n sọwọ́, eléyìí tí a lè mú wá fún yín bẹ̀ òun náà nìyẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò àti ìwòye tiyín lórí àlàyé tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe yìí, wípé àwọn ò ní ti ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ jíjẹ ọba Awùjalè tìlú Ìjẹ̀bú, wípé àwọn ò rí dájú wípé àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kàn pátá òní wọ́n tẹ̀lé ìlànà ètò àti ìwé òfin jíjẹ ọba tìlú Ìjẹ̀bú, léyìí tí ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ láti má jẹ́ kó sí wàhálà ní ọjọ́ iwájú. Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìdààmú ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa o. Lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n ní ìkọ́ kì í kọ́bálá, ìtàkùn kì í tàkùn kì í kéjò lẹ́sẹ̀. Àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ toko ìmọ̀ bọ̀. Abẹ́rẹ́ ọ̀lọ kí ọ̀nà okùn tó dí. Àwa àti yín á mọ̀ lọ rè o, á mọ̀ bọ̀ rè o. Àwọn ajogun wọn ò sì ní lágbára lórí ìṣẹ̀dá wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì. Tá a bá tún ti wá gbọ́ tuntun, tá a bá ti rí tuntun, á tún padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí. Thank you. God bless you. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù,
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 Blood Tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjáwọ́ tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ gbẹ́lú yìí. Wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwá tó wà ní Asurat Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request pé èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.